gan o ẹ wò pé ẹni tó lè rìnrìn àjò títí tó fi kọ́lé ó ṣe wá di èyí tí mo rí tí mo ṣe ní kí wọ́n bá mi gbé wọn wá at all cost kí wọ́n bá mi gbé wọn wá sí studio wọ́n ti gbé wọn dé wọ́n wà around ní tí mo rí rèé Samad jọ jẹ́ káwọn èèyàn rí ẹ lọ sórí Facebook ó ti ń lọ bẹ́ẹ̀ ṣé ẹ ti ń rí lórí ó yá ẹ jẹ́ ká lọ ṣọlá. fọṣọ ńkọ́. ọlọ́mọ àwọn kan mọ tí a bá ń kọjá lọ nínú tí a bá bù mí etí fún mi ní 50 naira tí ẹ dákun kẹ́ẹ̀gì tí mo fi ń pọn mi nù ẹ bá ń pọn mi wọ́n bá ń pọn mi. etí bá lè fọpọ́ apá gbó fúnra mi etí bá fẹ́ wẹ̀ ní ìsìn ẹ rọra bu omi sínú àgé méjì wọ́n ṣe ń ṣàgbóra bákàbákà mọ́ wẹ̀ dànù. ẹ pẹ̀lẹ́ bàbá kí wàá ní tẹ́ wá ń fẹ́ báyìí. àbí ṣe gbádùn ni o gbogbo ọmọ orílẹ̀-èdè kí wọ́n dákun wọ́n sá. mi ò rí yín lórí Facebook o ẹ ní láti rí bàbá yìí o ẹ ní láti rí bàbá yìí ẹ lọ sórí Facebook ẹ join wa lórí Facebook ẹ ní láti rí bàbá yìí bàbá yẹn rèé lèmi ń wò ní tí mo wà yìí ẹ fẹ́ kẹ́yìn náà wò ó olúwa o àtàárọ̀ ṣúlẹ̀. ọ̀dọ́gbọ̀n ṣàánú mi o gbogbo kan lọ́wọ́ ìrànwọ́ jẹun ìrànwọ́ rògùn káàdì oṣù. lágbára díẹ̀ ẹ̀wẹ̀ wíyín bàbá ẹ̀wẹ̀ wíyín ẹ pẹ̀lẹ́. ìyá jẹ mí pọ̀ ìyá jẹ mí pọ̀ ìyá jẹ mí pọ̀ ìyá jẹ mí pọ̀. ok bẹ́ẹ̀ bá fẹ́ wọlé bẹ́ẹ̀ ṣe máa ń pùṣì àga ni ó yá ẹ jẹun o. bàbá ẹ mi èrò pé ẹ rí bí bàbá ẹ ṣe bó ṣe ń rìn ní ìsinú o kò sí pé mo fẹ́ já kán lọ òde kan rárá kò possible mọ́ àga ni bàbá ẹ fi ń rìn báyìí bí bàbá yẹn ṣe ń fàga rìn mo fẹ́ kẹ́ rí mo ṣe ní kẹ́ ẹ lọ sórí Facebook bí bàbá yẹn ṣe ń fi àga rìn onílé ọlọ́nà jọ sí agile man ẹni tí ó lè gòkè tó lè sọ tó ń lọ tó ń bọ̀ ẹni tó lè tiraka débi pé kọ́lé bó ṣe ń rìn ni mo fẹ́ kẹ́ ẹ rí orí àga ni bàbá yẹn ti oh God join me. ìdí ẹ̀yẹ ṣe kankan. bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ fọṣọ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà nìyẹn. àwọn igi tẹ fẹ́ràn lélẹ́yìí. igi tọba tó kú nínú February yẹn tó sánmọ mi gbogbo ara tó di pé apá ò ṣe gbé. igi tọmọ yín sọmọ yín lápá àtẹsẹ̀ lélẹ̀. ìyẹn ọ̀pá tẹ fi ń rìn. ó dà ẹ pẹ̀lẹ́ bàbá. ọ̀rọ̀ ẹ̀sìn ti wọ́. ẹ pẹ̀lẹ́ bàbá. ìta ti yẹ. ẹ pẹ̀lẹ́ bàbá. ẹlẹ́rẹ́ ti yẹ. ẹ wá àmọ́ ìgbà yìí tẹ́ bá ń wò mí bàbá ni wọ́n gbédè yìí o bàbá ni wọ́n gbédè yìí tẹ́ bá ń wò mí nílé àwọn tó ń wò mí lé òrí bí wọ́n ṣe gbé bàbá dé sàmọ́ọ̀nù ó tètè já ẹ pẹ̀lẹ́ bàbá ẹ bá ń ná kíní tọ̀tọ̀ sẹ́nu bàbá ọmọ Ìbàdàn ni irú la tó wà lójú bàbá Dáúdà Ìpò Àkàrà mú wò lójú yìí àbí ṣebí mẹ́ta ni kíní. mẹ́jọ ní bẹ́ẹ̀. ok mẹ́jọ ló wà níbi tí ó dà ń pé kẹ́kẹ́ yẹn mẹ́ta ló wà lẹ́nu bàbá ọmọ àdúgbò bo ní nìbàdàn. ìsàlẹ̀ òsì nìbàdàn ni. ìsàlẹ̀ òsì. Ọ̀ṣúndínà street. àdúgbò Alhaji Rasheed Ayinde. Alhaji Rasheed Ayinde tó ń kọrin. mèrègè. irọ́ kábíyèsí Ládọjà àdúgbò bẹ̀ ni kábíyèsí Ládọjà náà. bẹ́ẹ̀ni. ọmọ ìsàlẹ̀ òsì ni kábíyèsí Ládọjà. bẹ́ẹ̀ni. Ọlọ́run màmá jẹ́ kí wọ́n gbọ́ àbí kọ́lọ́n jẹ́ni tí ó bá ń sọ fún wọn ó gbọ́ o. ìrìn àjò ọmọ àdúgbò ìsàlẹ̀ òsì kan la fẹ́ fi ṣe àtàárọ̀ súlẹ̀ lálẹ́ yìí ẹ ti kọ́kọ́ rí bí wọ́n ṣe ń rìn ni mo ṣe ní kẹ́ ẹ lọ sórí Facebook orí àga ni wọ́n ti ń rìn
wọ́n gbé wọn wọlé wọ́n gbé wọn sórí àga tí wọ́n jókòó sí báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n gbé wọn sórí àga yẹn ní báyìí ẹ lè dìde rárá. ilé dìde o. ẹ lè dìde rárá. ilé dìde. ó tó gbà ó tó ti rí bẹ́ẹ̀. mo ti lọ sí hospital káàkiri. àló tó gbà wo tí kinní ìbẹ̀rẹ̀ tí ẹ ti lè dìde rìn mọ́. tí mi ti lè dìde rìn mọ́ nígbà tí Akálà wà ní gọ́vnọ̀ ni mo kọ́ ní accident but later accident ni later. irú accident wo. mo lọ sí site mo gbé ọ̀kadà nígbà mo ṣetán ní site èmi kọ́ mo wọ ọ̀kadà ni kì í ṣe mi gan ló gbọ́ ọ̀kadà yẹn. ẹnìkan gun ọ̀kadà ó gbé yín. so getting to that roundabout ní new garage. roundabout ní garage yìí. a bọ̀ wá sí oríta báyìí là ń gbọ́ tá yìnbọn pòpòpò ọmọ ọlọ́kadà yẹn bẹ̀rẹ̀ sí máa dùn lọ má sáré púpọ̀ eré tó ń sá ìpọ̀ jù má sáré àwa kan náà ń wá bọ̀ so mọ́tò kan lọ́ọ̀rì kan wà wájú wa lọ́ọ̀rì yẹn ò move dáadáa truly òun try láti manoeuvre pé kó overtake ẹ̀ lọ́ọ̀rì kan yọ wájú wa bí lọ́ọ̀rì yẹn ṣe yọ wájú ọ̀pọ̀ wọ́n tó ló máa pẹ́ báyìí ibi òkúta tán fi ń ṣe gọ́tà ń gbà yẹn ibẹ̀ ló sàn mí mọ́ in fact instant ló ń gan ṣíwọ́ ọsẹ́ so kábíyèsí ọlọ́run ọba adẹ́dà ṣẹ̀dá so kò sí nǹkan tí mo dìde mo tún sáré mọ́ òkúta yẹn mo dìde mo tún sáré mọ́ ẹ̀kẹrin tí mo dìde báyìí mo wẹ̀yìn mo bẹ̀rẹ̀ sí jù lọ ni. wọ́n sáré mú yín. wọ́n bá sáré mú mi ẹ mú máa yẹn wọ́n gbọ́dọ̀ sáré mú yín. wọ́n dá mi jókòó sórí àpótí àbí bẹ́ǹchì kan wọ́n bẹ̀rẹ̀ sí rọ́ mi lórí. ọdún wo nìyẹn. that was it not year 2009 or 2010 mi ti ẹ lè but during the time of Akala regime. ẹ kàwé díẹ̀ sá. sorry mi kàwé sá. ibo lẹ ti ẹ ṣiṣẹ́ ìjọba rí. I do. You did. ibo lẹ ti ṣe. mo ṣe gbà tí mo ṣe driving ni mo ń ṣe mo ṣiṣẹ́ pẹ̀lú díà Fátímilẹ́yìn mo ṣiṣẹ́ káàkiri estate surveyor firms then later I joined Odua investment gbà tí mo máa kúrò ní Odua investment wọ́n dá mi dúró ni kì í ṣe pé mo ṣàdédé kúrò. kí lẹ ṣe. thank you sir. mo lọ sí kí n tó lọ sí leave that was in August year 2004 ni mo lọ sí leave yẹn but mo approach ẹnìkan àpò níyẹn ní láàrin tó máa ń bá ní ṣe repair motor before I went to the leave mo láti dákun bọ̀bọ̀ mi lówó lọ àwọn ọmọ school dẹ̀ ló dẹ̀ fẹ́ wọlé bá ń wá nǹkan kan ní ìgbà tó ń bá lówó lọ́wọ́ òun á fún mi ó dẹ̀ ṣe later tí mo wọlé but my counterpart tó relieve me during the time I was on leave ó wá gbọ́ wípé láàrin fún mi lówó so bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo láàrin ọ́fíìsì nìyẹn wọ́n wá pè mí pé kí ló ń ṣẹlẹ̀. owó ọ́fíìsì ló fún yín. no personal money tiẹ̀ the man wrote a letter memo pẹ̀lú Odua memo pẹ̀lú Odua letter heading ló fi kọ̀wé fún Chief Leka Alabi pé òun ló ń fún àfáà lówó tó ń bá tiẹ̀ tí Tájù bá gbọ́ wípé ó fún àfáà lówó tá àfáà bá máa fún lówó.